Èmi ni ìṣẹ̀dá Elédùà. Ìṣẹ̀dá náà. Bẹ́ẹ̀ni. Ìṣẹ̀dá Elédùà. Èmi ni wọ́n mọ̀ sí Yèyé Àkèrìṣòrè. Sọ́lẹ̀ nǹkan yẹn náà ẹ sọ pé mọ̀ mí dáadáa. Mo mọ̀. Elédùà nìkan ló mọ̀ jù mí lọ. Mẹ̀bí wọ lọ ládùn ni. Ọmọ Olúbánkẹ́. Olúbánkẹ́ ọmọ Àgbákin. Ìyá kí ọmọ ọlọ́fà máa jà. Mẹ̀bí wọ lọ bí nílùú Ayédùngbé. Níbi 30 ọdún ó lé 3. Ẹjánu. Wọ́n bí ọ ni. Àìrọ́ ọmọ bí ti wá jẹ́. Ọmọ, ẹ ṣàánú mi, ẹjánu. Wọ́n bí ọ ni. Dandan sí ni kó bímọ. Gbogbo ẹni bá fẹ́ kún pàdé mi. Ẹ̀rín ni ó fi kàn yẹn. Ẹ jọ̀ọ́ mà ṣé mo lè rí contact yín àbí phone number? Èmi ò sáráyé. Bẹ́ẹ̀ ni n ò sí ṣèrò ọ̀run. Agbede méjì ọ̀run wáyé ni mò ń gbé. Àwọn màláíkà nìkan ni wọ́n mọ ibi tí mò ń wọ̀ sùn. Bí mo ti pàdé rẹ̀ yìí, ẹnu kó gbé mi délé rẹ̀ ni. Bọ́yá! Ṣèbélédùmarè lónìí kò pọ̀ kó pẹ́ lọ́wọ́ àyà. Dá mi lóhùn bàbá kó má ṣe pẹ́ kó má ṣe jìyà. Inú ayé láyé ń bẹ. Yàrá tí ẹ máa dé sí ilé. Asẹ́ tí ń domi sórí ní balùwẹ̀ yóò ṣiṣẹ́. Òótọ́ ni pé kò ṣiṣẹ́ ṣùgbọ́n mo ti get plumber tó máa wá túnṣe tí ò bá wá ní alẹ́ ó máa dìde first thing tomorrow morning. Àmọ́ tap ń ràn ẹ lè lo tap láti fi wẹ̀ ohun tẹ́ bá fẹ́ ṣe é ní. Èèwọ̀! Ọwọ́ mi ò gbọ́dọ̀ bomi lé mi lórí. Bẹ́ẹ̀ sì ni ọwọ́ kọ́wọ́ kan kò gbọ́dọ̀ dá mi lé mi lórí. Ṣé wọ ọmọ ni? Ẹni ní wẹ̀rí ẹ mọ́. Bí n bá ń bẹ lágbede méjì ọ̀run wáyé, ìrì ni mọ́ wẹ̀ mi. Àmọ́ bí n bá ń bẹ láwùjọ èèyàn, asẹ́ nìkan ló gbọ́dọ̀ dá mi lé mi lórí. Okay, mo ti gbọ́ yín. Ẹ wò plumber yẹn máa dé lénìí àbí kó wá láàárọ̀ la. But kí ni jíjẹ? Oúnjẹ. Bí n bá parí tí mo bá wà yín lè jẹun. Àwọn nǹkan wo lẹ máa ní ìlú? Sòmálì tètè lọ bá yín gẹ̀tẹ̀ kí lè tó ṣojú. Ohun èlò ti ṣáájú mi dé yàrá yìí. Sí ẹ̀rọ tí ń bẹ wájú rẹ̀. Fridge.
Àǹtí. Moyin. Kí ló dé tẹ́ ń pè Moyin? Ó yẹ kẹ́ ti mọ nǹkan tó fẹ́ béèrè lọ́wọ́ yín. Báwo ni mo ṣe fẹ́ mọ nǹkan tó fẹ́ béèrè lọ́wọ́ mi? Ṣé mo jáde ni? Ajé yẹn gangan la wá fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ sìn. Níbo lẹ ti rí àjẹ́ tẹ́ gbé wá sílé? Ẹ bí ṣe ní kí n keep quiet torí kí ni ajé lẹ gbé wá sílé náà? Stupid ni. Kálàjẹ, ṣé o rẹ́jẹ̀ lẹ́nu ẹ̀ ni? Àǹtí mi kí lẹ̀ ń sọ? Èèyàn wọlé, ó ní ṣé ìwọ ni mo yọ̀? Ṣé ìwọ ni mo yín? Ẹ kú tọ́jú ẹ̀gbọ́n yín o. Ẹ jọ ṣé sọ̀rọ̀ wá fún tẹ́lẹ̀ ni? Àbí báwo ló ṣe mọ orúkọ wa? Àbí? Mi ò sọ oyin fún wọn tẹ́lẹ̀. Mo ṣẹ́ mo wípé àwọn àkàndá ènìyàn kan wà tó pé Ọlọ́run máa fún lẹ́bùn ó lójú inú láti rí nǹkan táwọn rí. Gbogbo nǹkan nípa mi ló sọ. Ó sọ wípé mo máa bímọ. Ajé náà nìyẹn. Kí la wí kí lẹ̀ ń sọ? Ẹ ṣe máa ń sọ̀rọ̀ báyìí. Máa mọ bàmà. Ẹ ṣe máa ń sọ̀rọ̀ báyìí. Ẹ máa bímọ. So ẹ gbàgbọ́ nínú Ọlọ́run rọ. So ajé lásán lè gbàgbọ́ nínú ẹ̀ tó jẹ́ èèyàn bí ẹlẹ́ran ara bí titi yín. Àbí? Ẹ wo mi ò láìkọ́ tẹ̀ ṣe o. Ẹ̀yin náà gbọ́ ẹlẹ́yàn lójú inú. Kí ni ìtumọ̀ pé èèyàn lójú inú? Ajé ni. Máa wọ́n sọ ẹ̀ believe nínú àbí kò sí wàhálà. Rántí ẹ̀ orí olókan ti tèmi. dá mi lóhùn bàbá kó má ṣe pẹ́ kó má ṣe jìnnà inú ayé láyé ń gbé inú ayé láti báyé akiri ṣore akiri ṣore akiri ṣore akiri ṣore akiri ṣore akiri ṣore èmi náà lè rí akiri ṣore akiri ṣore ṣèbélédùmarè lọ́ba tó ń ṣọmọ. We have an important subject to discuss with you. Very, very important. I have a more important subject to discuss with both of you. Really? Yes. Okay, à ń gbọ́ o. Now listen. Àlejò tẹ́rí yẹn mi ò mọ̀ bóyá days ló máa lò bóyá weeks ni bóyá months ni but as long as she's in this house mi ò fẹ́ kí ẹ mú àlejò kankan wá sínú ilé yìí kò bá jẹ́ ọ̀rẹ́ yín kò bá jẹ́ àwọn boyfriends yín mi ò fẹ́ rí àlejò nínú ilé yìí o. Àti yóò lè parí. Ìyá òòṣà. Okay, ẹni sùúrù. Bóyá káwa náà sọ nǹkan tá a bá wá sílẹ̀. Torí mi mọ reason tẹ máa fi ṣe nǹkan láì consider kan. Ẹ jẹ́ mọ́ pa máa ń lálejò dáadáa. Ẹ wo torí àlejò yìí náà làṣẹ wá. Ṣé mo pé bó ṣe ń wọ kitchen látàná yìí ṣé mo kó léwu? Nítorí pé kó má lọ fi nǹkan sí oúnjẹ fún wa tàbí ká má lọ jẹun tó yẹ ká jẹ. Bó ṣe ń ṣe laundry látàná yìí tó ń wọnú laundry tó ń ṣe ẹni ọ̀hún ṣé mo kó léwu? Nítorí pé kó má lọ mú nǹkan wá kọ́rọ̀ pé nǹkan yìí làwọn mú. Bó ṣe ń wọ yàrá tó kó ń wọ yàrá tó ń jáde yẹn náà ṣé mo pé ó léwu? Nítorí pé kó má lọ ṣe yàrá wọ̀ kọ́rọ̀ pé yàrá yìí làwọn wọ̀ kọ́rọ̀ má lè lọ ju nǹkan sórí bẹ́ẹ̀dì fáwa o. Èmi ò tiẹ̀ wá láìkí bọ́n ṣe ń kọ orin kiri tó bóyá orin orò ni o bóyá orin ifá ni o kò jẹ́ mi ṣé mo pé gbogbo yẹn léwu fétí. Kò ń gbé pẹ̀lú. ẹjọ́ torí títọ́ lọ ṣé mo pé inú ilé mi lélẹ̀. Èmi ò tiẹ̀ tí wàá sọ̀rọ̀ tàbí a ti conclude so fún ìdí èyí a fẹ́ rí ìyá yẹn nínú ilé yìí mọ́ torí a lè bá gbé ẹ̀yin náà tẹ̀ mọ̀ pé màá gbàlejò àlejò olóòṣà tábà tí ẹ̀ ń gbé ọ̀pọ̀ nílé kí wọ́n lọ rí i pé wọ́n ti rí ìyá àti gbé ìyá kan sínú ilé ẹ wo ó yẹ kẹ́ lọ gba òtí ẹ̀ fún ìyá yìí a fẹ́ rí ìyá nínú ilé yìí mọ́ kò jù bẹ́ẹ̀ lọ. ṣé nínú ilé ti tèmi àbí ilé tí yín. Nínú ilé gbogbo wa. Inú ilé tí mo fi owó ara mi kọ́. Ilé tẹ fowó ara yín kọ́ ni Kí gbogbo wa lè máa gbé bẹ̀rẹ̀ náà. Mi ò jókòó, it's not a joke. Ẹ wo instructions tí màmá fún mi nìyẹn o. Mi ò fẹ́ rí àlejò kankan nínú ilé yìí o. Ṣé gbọ́ mi? Mama instructions. I said you are joking, madam will do. She come and but after she said you are Wàhálà o. Àbí? Bo àǹtí mi, tí ìyá yẹn bá ti ṣetán pẹ̀lú mi, tó ti hit ní dáadáa, tẹ bá wá pé àwa, ẹ mọ nǹkan tá a máa ṣe, àwọn kan máa hit ní ibi bọ̀dá ṣáájú. wà lẹ́nu kínní ni.
kò bàjẹ́. àyùbá ó dùn bí oyin ni. Ọ gbọ́dọ̀ bí o, ọ gbọ́dọ̀ pọ̀ o. Ọ mú mọ́ra ni. Mọ̀jẹ́. Ọ ìwé lè rárá pàápàá. Ọ̀sẹ̀ à ń kéwé báyìí. Gbà lọ́wọ́ mi. Ọwọ́ àlàáfíà rẹ ni o fi gbé sẹ́nu. Mọ̀ mú. Ojú. Dámi lóhùn bàbá kó má ṣe pẹ́ kó má ṣe jìnnà. Inú ayé láyé ń gbé, inú ayé láti báyé. Akiri ṣore, 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 akiri ṣore. Ṣèbé Elédùmarè lọ́ba tó ń ṣọmọ. Ṣèbé Elédùmarè lọ́ba tó ń ṣọmọ. Ọba tó ṣe ti táyé á padà ṣe ti Kẹ́hìndé onírọ̀rùn bó bá yá. Ọmọ lèrè ayé, ọmọ lèrè ayé nínú ìgbìyànjú. Jóní, dùnà kí ló ṣẹlẹ̀? Kò sí kankan. Mo pè ẹ́ lórí agbègbè mò ń bọ̀ wálé mo fẹ́ wá rí ẹ. O ní kí n má wá. Mo délé ẹ mo knock o ṣílẹ̀kùn fún mi. Mo ṣẹ̀ṣẹ̀ ní kí wá lọ sí street kan kí n lọ park kí n dé òde. Kí ló ṣẹlẹ̀? Ṣé mo ṣẹ ni? Bọ́dà mi kò sí kankan. Kò sí kankan tó ń ṣẹlẹ̀. Kò sí nǹkan kan bíi ti báwo. A ní kò sí nǹkankan. Kò sí kankan. Ọládùnní. Sá. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀? Sọ fún mi. A ní kò sí kankan. Kò sí nǹkan kan. Tí nǹkan bá wà máa sọ fún yín náà. Kò sí máa jẹ́ máa lọ gbà yẹn. Jẹ́ kí n máa lọ mú orí ẹ mọ́ máa rí tó wọ́n rí lẹ́ẹ̀ máa lọ. Òkè tí ń bínú ẹ má bínú. Mi ò ṣe ní bínú. Mo wá bá ilé oní kí máa kí mi lè wọlé ẹ. Kí ló mì? Ẹ má bínú. Ẹ wo bọ́dà. Nǹkan tó ṣẹlẹ̀ sọ fún mi. Ẹ wo bọ́dà mi. Ọwọ́ ẹ̀rọ mọ bíi ni. Ọwọ́ ẹ̀rọ mi bíi ni. Ó ní àwọn nǹkan kan tí mò ń ṣe tó dẹ̀ ní kò fààyè gbàlejò. Ọ̀rọ̀ ẹ̀rọ ọmọ bí. Wọ́n láwọn nǹkan kan tó wá ń ṣe. Bẹ́ẹ̀ni. Tó ní kò má gbàlejò. Torí pọ́n ti rí pé èmi làlejò èmi ni mò ń ṣí ẹ́ àbí bẹ́ẹ̀ kọ́. Tọ́ba ni o máa ń gbàlejò ṣé ibi ìtìbọ̀dẹ́ ibi ìtẹ̀gbọ́n ẹ ni. Ó lè ṣe sọ̀rọ̀ báyìí. Ẹnu ìsìnkú problem máa rí àmẹ́nu kan. Ẹ mọ̀ pé ẹni tó bá ń wa ọmọ kò sí nǹkan tí kò lè ṣe. Kò síbi tí kò lè wò. Bọ̀dá mi, ó yẹ kẹ́ understand now. Jóní o ti yé mi. Jẹ́ ká mẹ́nu kó lóye. Nǹkan tí mo tẹ̀ wá rí ẹ fún ojú pé nípa àròlé tó wà ní ọ̀nà express yẹn. Oh, okay. Àwọn occupants méjì tó wà nísàlẹ̀ yẹn. Lọ́yà pè mí pé òun lọ bá wọn fún òun lówó. Mo tẹ̀ sọ fún pé kó lọ bá wọn kó sọ fún wọn padà pé tó bá fẹ́ láti sanwó láàrin next week I will take them up. No, bọ̀dá mi. Ẹ wo ìkan nínú àwọn tenant yẹn ó ti pè mí. Ó dẹ̀ ti explain fún mi pé ẹ wo country yìí ó hard. So ẹ kò ní sùúrù ẹ fi sílẹ̀ ó máa san owó yẹn. Junior. Sá. Ta ni ló lè fún? Má jẹ́ kí ẹ̀kan máa hide sọ́ndà ìlú lé kó máa fi give excuses láti ṣojúṣe wọn. Tó bá fẹ́ láti sanwó yẹn láàrin next week I promise I swear to God I will take them up. No. A ní kẹ́ má bother. Don't take them up. Ẹ wo, ó ní nǹkan kan tí mo fẹ́ lọ ṣe nílé. Ẹ jẹ́ kí n tètè rush. Ẹ má ṣe nǹkan kan pẹ̀lú àwọn pípọ̀. Bá mi tàn mọ́lẹ̀ sí o. Bá mi tàn mọ́lẹ̀ sí o. Kí ló ń ṣe? Èjì ni mo gbé wọn ọ̀gbẹ́ni kan. Adé afọ́jú ọ̀rọ̀ tí ń rẹ̀ sálẹ̀ àbàtà tí ń lọ rẹ̀ sórílẹ̀ ọmọ ní bíbí inú ọkọ mọ̀ mí bí aya rẹ̀ ń pọ̀ ẹ wá wíwí abítúlà bẹ́ẹ̀rẹ́bẹ́ abímọ̀yè ní bímọ̀là ó yá sáré tètè kó bímọ̀là sáré tètè kó bímọ̀yè. Àwọn ọmọ rẹ̀ ni akọ̀rẹ̀
abòrè èwo lóhùn ọkọ fi ṣàkọ́bí inú méjèèjì. ọkùnrin. akọ orúkọ wo lóhùn ọgbọ̀n kan sọ kí ni ń jẹ́ báwọn dárúkọ gidi ìyẹn ń da gbà gbogbo tó o bá fẹ́ kí Bọ̀dé jẹ́ láyé rẹ gbogbo tó o bá fẹ́ kó ṣe láyé rẹ gbogbo bó bá ṣe fẹ́ kó rí mo sọ fún báyìí yóò mọ̀ gbọ́. bí n bá ṣe ń bá ọkọ mi ní àjọṣepọ̀ oyún ẹ̀ ni mo fẹ́ fi ní o kò dẹ̀ má dà mí láàmú o 9 months tí màá fi bí ẹ báyìí má dà mí láàmú o ṣùgbọ́n Bọ̀dé. kọ́ ò fi bí Bọ̀dé. kí n fi bí Bọ̀dé kí n fi bí Bọ̀dé. ẹnì bẹ́ẹ̀ ni kí n fi bí Bọ̀dé. kò tọ́ fẹ́ obìnrin lọ́fíìsà ìgbẹ́yìn kí lorúkọ tó sọ. Ẹniọlá wo tí n bá ti bí Bọ̀dé báyìí after 1 year òun ni mo fẹ́ ní oyún Ẹniọlá kó wá sọ mí sówó kó sọ mí sàlàáfíà o ẹ má stress mi nínú oyún o ṣó ti gbọ́ ẹni èmi ni kò jọ o. ẹnì báyìí ọwọ́ akọ méjèèjì ọmọkùnrin ọmọ tọmọjó tọmọ pàṣẹ fún wọn ni o kìí ṣe jó rìndìnrín bí o tọmọjó gidi ni o. ọmọ ìmọ̀kọ́ ọmọ gbè lẹ́yìn mi ni. akiri sore wọn mọ kìyọ o elédùà wọn mọ yìnyọ o aṣọ ohun gbogbo bí idán akiri sore wọn mọ yìnyọ o akiri sore wọn mọ yìnyọ o elédùà wọn mọ yìnyọ o aṣọ ohun gbogbo bí idán afúnilọ́mọ mọmọ gbẹ̀jẹ́ o akiri sore wọn mọ kìyọ o. akiri sore wọ́n máa kìyà o elédùà wọ́n máa yìnyà o aṣohun gbogbo bí idán afúnilọ́mọ máa gbẹ̀jẹ́ o akirisore wọ́n máa kìyà o. nǹkan kan kù òtún fún ọ. sọ wá rí ọjà àwọn ọmọ rẹ rèé o. tọ́ fi pọ̀n wọ́n ọjà sọmọ sẹ́yìn sọmọ ọmọ ti ń pọ́n ọmọ nù kọ ẹyin rẹ ó yà sẹ́yìn gbọ́nà kú. ọtún wá dá orin yẹn ní ìsìn ọtún gbè báyìí bí n bá ti ń da ọmọ kan ọmọjó. akirisore wọn máa yìnyá o elédùà wọn máa yìnyá o àtòun gbogbo bí idán àfúnni lọ́mọ mọmọ gbẹ̀jẹ́ o akirisore wọn máa yìnyá o. àǹtí tẹ bá dùn ẹ bá a sọ fún kùtèjì kó máa fi kan ránṣẹ́ o èmi dúró dé o. owó ṣe sílẹ̀ tí bá gbà tó ń sin náà àjọ máa fi náà lò. akirisore 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 akirisore. bó o lọ́hùn mo gbádùn ara mi ọkọ mi tọ́jú mi ó dẹ̀ gbìyànjú dáadáa ẹ̀mọ́ pọ́sẹ̀ kan mo dágbére ẹ̀yin náà rí pé ọ̀sẹ̀ méjì mo pàpà lọ. ní ọwọ́ àǹtí ẹ̀yìn. ọmọ kú oríire sọmọ pípò rẹ ti yàtọ̀ báyìí wọ́n ti dá lábàá méjì kódà kọ lu ọjọ́ kan lọ́dọ̀ ọkọ rẹ pàápàá ọ padà lóyún ọ̀run rẹ ti darí wọn bébí mo sọ fún ọ. dúpẹ́ lọ́wọ́ yín. n tó o nílò ní ìsìn òun ni kó gba ọmọ ọ̀dọ̀ tó rá ọmọ tó gbélé wọ́n yìí sọmọ gidi o ọmọ láǹgidi ni wọ́n. ṣé wọn ò tọ́jú yín nígbà tí mo travel ni. láwọn ọmọ tí wọn ò lè dára wọn tán wọn wà tọ́jú èmi dèpòdépò wọ tọmọtọmọ àfikún ọgbọmọ ọ̀dọ̀ o. àwọn ọmọ bí wọn ti ẹ̀fẹ́ wúlò wọn ò wúlò fúnjọba wọn ò wúlò fún joyè wọn ò wúlò fẹ́mi gangan tí mo jẹ́ gbọ́n wọn kí ló máa ṣe wọ́n. ẹ wo n kò ní kí n yọjú wá kí n rìn ẹ jẹ́ kí n lọ bá yín pípé oúnjẹ mo ti dé ìsìn máa tọ́jú yín fún ara mi. ọmọdé rí ayé. Congratulations, madam. You are 4 weeks gone. Ẹ ti lóyún ọ̀sẹ̀ mẹ́rin. àwọn máa ṣe wọn àwọn máa di akínyẹsù aṣọ èmi náà dọ́tọ̀ mo máa di ọlọ́mọ láyé. Positive. Madam, ibi máa rọ̀ wípé kẹ́mọ́ máa ṣe wàhálà púpọ̀ jù. Kẹ̀dẹ̀ wá tètè gbé antenatal time tó máa fi falẹ̀ rárá. Dọ́tọ̀ ẹ ní láti sọ fún mi wípé
kí n má ṣe wàhálà jù ohun tó yẹ pé mo ṣe wàhálà kí n tó gbé e màá tún wà ní tó màá tún wà bẹ̀rẹ̀ wàhálà kò possible. Ẹ̀yin sọ fún mi pé ẹ ti ní oyún. Like dókítà kan fẹ́ mi pé ẹ ti lóyún. Mo ti lóyún. Let me see. Ibi tí mo rò kọ́ sí pé wọ́n máa yí ọkàn fẹ́ scam mi pé bóyá àwọn ọmọ tó kàn wá tó kàn fẹ́ gbowó lọ́wọ́ yín ni o. But bó ṣe wà yẹn, ẹ ní láti ṣe nǹkan tí náà máa fi dùn fún wọn. Yes. Ṣé ò jẹ́ mi? Ẹ kú àpérò. Ìgbà tí mo dé báyìí yàrá yìí ni mo kọ́kọ́ wá ọ̀bọ mi ò rí níbẹ̀ mo fẹ́ sọ fún yín wípé. Pé olóyún ọ̀sẹ̀ mẹ́rin. Ohun tí dókítà sọ fún ọ nìyí. Àmọ́ èmi fi ń jẹ́ kó yí ọ pé ọ̀sẹ̀ mẹ́rin àtọjọ́ méje ni. Bẹ́ẹ̀ ẹ̀rọ mo ti prepare owó fún yín. Is it that kí n transfer 1 million naira sí àkáǹtì yín or kí n fún yín 500,000 naira cash tó wà nínú wardrobe mi? Ọ̀fẹ́ la fi fún mi. N ò lè gbowó lọ́wọ́ rẹ o. Nígbà tó sì lọ wá mi wá wọn. Tọ́ ọ̀rẹ́ mi. Afẹ́fẹ́ orí ló gbá kiri sórí lọ lu ibòmí. Ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín. Àmọ́ o, gbogbo ọjọ́ àbámẹ́ta lọ́mọ lọ sọ́dọ̀ eléwé ọmọ òun láti lọ ra iye òkòkòrò tá a mọ́ lòun àti gbogbo èròjà inú rẹ̀ ọ̀sì mọ́ jẹ́. Ṣé ẹyẹ kékeré tó pupa yẹn tí kò níyẹ? Àbíbá wọn sọ pé iye òkòkòrò. Ẹyẹ òkòkòrò. Tọ́pẹ̀ fún wọn ní ẹbọ bá ti fẹ́ ra. Ẹyẹ òkòkòrò. Èmi lọ ni. Ṣèbélédùmarè lónìí kò pọ̀ kó pẹ́ lọ́wọ́ àyà. Dá mi lóhùn bàbá kó má ṣe pẹ́ kó má ṣe jìnnà. Inú ayé láyé ń gbé, inú ayé láti báyé. Akiri ṣore, 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 akiri ṣore. Ṣèbélédùmarè bàbá tó ń ṣọ́. Àǹtí mi, ẹ jí ẹ má sùn. Ẹ wo, èmi ò rẹ́yẹ òkòkòrò ikọ̀ àbókòkò máa ikò tẹ́ ní kí n lọ rà wá o. Wọn ò ní o. Síbi tí mi ò wá dé wọn ò ní o. Bóòlù ṣe máa ń ṣe báyìí. Mo ní kó lọ ra ẹyẹ òkòkòrò wá, òun sọ òkòkò máìkò kọ́ másámásá ni. Ló ṣe gan náà. Wọ́n ẹyẹ yìí kò síbi tí mi ò wọ ẹyẹ yìí dé mi ò rí ni o. Ẹ wo ìgbà tí mo tiẹ̀ dọ́dọ̀ ìyá yẹn ò sí ilé ọmọ ẹ̀ ló wà nílé. Ọmọ ẹ̀ kò bẹ̀rẹ̀ sí mess mi up ní tẹ́ bá rí bí mo ẹ mọ̀ pé bóyá ká mi lára sí pé kí lọ́ba yín wá ni mo ṣe gbé débẹ̀ gbà sí máa débẹ̀ ó kàn fi mí dá kọ́sítọ́mà mi. Kò ń ṣẹjọ́ ẹ̀. Ó dẹ̀ kórè òpè. Mò ń sọ̀rọ̀ ẹyẹ ò ń sọ̀rọ̀ ọmọ. Ṣọ́jọ́ra wọn ni. Ṣó gbádùn ṣá. Ó lè mọ̀ wípé sọ pé mo gbọ́dọ̀ máa lo ẹyẹ yìí every Saturday. Ọjọ́ àbámẹ́ta mo gbọ́dọ̀ máa lo ẹyẹ. Ó ṣe é ṣe báyìí. Àǹtí mi mo try mo wá ẹyẹ yìí mi ò rí ni mi ò ṣáà kì í ṣẹlẹ̀ ẹyẹ tí màá fi mọ ibi tí màá ti rí ẹyẹ òkòkòríkò. Ẹ wo mo tẹ̀rẹ̀ ọmọ adìyẹ kan bẹ́ẹ̀ tí wọ́n bẹ ọmọ yẹn pé àṣọ lè bá mi pa láró kó dá ẹ kó change colour sí red ìgbàgbẹ́ ní red ni colour ẹyẹ yẹn ó ní kò lè wọ̀. Òpònú ṣá òpònú jù kọ́ dá ẹyẹ. Kó ṣe mi ò láìkọ́ tó ṣe o mi ò láìkẹ́ o ó mú mi ṣe mi ò láìkẹ́ o mi ò láìkọ́ tó ṣe o. Àǹtí mi má bínú mo ṣá gba nọ́mbà ẹ̀ ṣá pé o tiẹ̀ gba nọ́mbà. mo dẹ́ ẹ̀ láti ọ̀rọ̀ ẹyẹ kòkòrò àbí kòkòrò máìkò ẹ ṣá pé kẹ́ ẹ bá sọ̀rọ̀ kò yẹ àǹtí 10,000 tí mo bèrè lọ́wọ́ ní ẹ̀kọ́ mo ní ìjẹ́ 10,000 tí kò sí ìjọ kó jáde kúrò bí báyìí ṣó gbádùn 10,000 kọ́ 10 million ni. Ọlọ́run jẹ́ kẹrẹ yẹ yín. Hello. Ẹ jọ̀ọ́ ta ló ń sọ̀rọ̀? Ẹ káàsán mà. Mo ti sọ fún sísítà tẹ́rán wá yẹn pé kò sí ẹyẹ òkòkòrò yẹn ńlẹ̀ mọ́. Àmọ́ mọ́mì ti bá yín pé ọ̀rẹ́ wọn kan tó wà l'Ákúrẹ́. Even gan wọn ṣí ṣọ́ọ̀bù 100,000 ló pé o. Èní kẹ̀. Ẹ jẹ́ kí n pè wọ́n a máa get back sí yín. Ó yọ wọ́n lè bá wa rẹ́ lómi pé. Okay ma. Take care ma. Sorry aunty. Ẹ jọ̀ọ́ ẹyẹ wo ló ń jẹ ẹyẹ òkòkòrò? Èwo ni tiyín?
Mo ń gbé yín ní cap ọ̀tọ̀ ní kó tó yẹ kẹ́ kọjú sí ọ̀tọ̀ ní kó tó yẹ ń fetí kọ́. Sorry, ẹ má bínú. Àwọn alábòsí òṣì. Ẹ má bínú. Inú ayé láyé ń gbé, inú ayé láti báyé. Akiri ṣore, 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 akiri ṣore. Ṣèbélédùmarè lọ́ba tó ń ṣọmọ. Ṣèbélédùmarè lọ́ba tó ń ṣọmọ. Ọba tó ṣe ti táyé. Kí ló dé tó wá dúró ó dẹ̀ jókòó náà? Mo ṣe máa jókòó. Inú bí mi sí ẹ̀, ní tó ń ṣe fún mi ò dá. I don't like it. Ó mọ̀ pé mo ti miss ẹ̀, mo fẹ́ kiss ẹ̀, mo jẹ́ pé ò gbé kọ́ mi. Ariwo tó ń pa iná lèmi ò tẹ̀ wá láìkò. Mo sọ fún ipá tí mi ò gbọ́dọ̀ mọ̀ pé mo má lè jò wọlé. Mo dẹ̀ tún wá sneak in, ó dẹ̀ tún pariwo. Ṣé tó bá miss mi, tó bẹ̀ dẹ̀ fẹ́ kiss mi, ṣé ariwo ló máa pa ni? Jókòó now. Just apologize. Say sorry. Okay, I'm sorry. Sorry yẹn náà ló máa tán wà láàlẹ́ ayé. Ẹ jókòó. Owó tó promise mi nǹkan. Ṣé torí owó yẹn ṣe wá lè kiss? Tí èsì kọ́kọ́ fún mi lówó yẹn nú. N tó ṣẹlẹ̀ ni pé mo lè má lè fún ẹ lówó yẹn lé. Mo mọ̀. Ó yẹ kó understand mi. Owó tó a máa fi lot sí hotel about 30,000 naira. Òun ló wà lọ́wọ́ mi. Màá kàn fún ẹ ní bóyá bí 5k. Later, màá fún ẹ lówó náà. You are my baby now. Wo ní sùúrù ó tẹ̀ dá bó ṣe sọ yẹn. Sórí 30k tó fẹ́ fi lọ lodge sí hotel yẹn, ìwọ transfer ẹ̀ fún mi. Hotel ẹ̀ ní lálẹ́ room tó máa sùn sí lélẹ̀. AC yàrá ẹ̀ ṣì ń ṣiṣẹ́. Ó tutù bàjẹ́. Tí bá fẹ́ mo máa ń là kí n mu drink kí n wà òkè kí n tó bá ẹ ṣeré. Mo máa bẹ́ẹ̀ mú wá sínú room. Tó bá fẹ́ jẹun, máa bẹ́ẹ̀ gbé wá sínú room. Tèmi ni pé kó má jáde. Ṣoṣẹ́ àṣùwẹ́ kó máa wà òkè. Kó máa wà òkè. Wọ́n ṣáà send owó yẹn sí mi, transfer ẹ̀ fún mi nísìnyí kí n máa wà. Ó pè mí lọ. Ìníṣẹ́ oníṣẹ́ máa sìn mí lówó kọ̀ọ̀kan. Ṣé sùúrù mo ti fẹ́ máa ṣe kọ́lọ̀ jẹ́ kí. Ṣebí ìwọ ni mo mọ̀ pé òkè ní káàṣì. Kò tún gbé fóònù. Tèmi bá mi. Hello. Hello. Ẹ kọ́lẹ́ mọ̀. Hello, mo ti pè yín látẹ̀ nǹkan náà àwọn èdè gbé fóònù mi. Mo ti gbàgbé kí n jẹ́ ìpè yín padà lẹ́ẹ̀kan. Yẹ́yẹ́ ni mò ń dúró de ẹjọ́ nítorí tọ́lọ́run ẹjọ́. Padà gẹ́ẹ̀tì ẹyẹ òkòkò òye mo mọ̀. Àná alẹ́ yìí ni mo gbọ́dọ̀ ní. Alẹ́ ìkẹ́. Alẹ́ yìí. Kò sí kan tí mo lè ṣe sí o. Bóyá tó bá dọ̀là. Alẹ́ yìí. Ó dà wọ́n. Hello. Ti kọ́ ti fóònù torí tọ́lọ́run àtẹ̀mí bá mi. Mo yọ Adédọ́lápọ̀ 30k. Ó ṣe. Ó ti lọ. Kò láìkò owó. Ìwọ ò láì ti bí. Ìdẹ̀ ti gbowó tán sí jẹ́ ká ṣe ti bí ọwọ́ kan náà ó jàre. Ìjọ nítorí Ọlọ́run fi mí lẹ̀. Ara ń kan mí láti inú wá. Ara ń kan mí. Lóde tára ń kan ẹ́. Pé tí má ti wà hàn báyìí, ara máa ń kan mí ni. Ara máa kan mí. Ó wà hàn. Mi kò ṣe period lọ́wọ́. Ìnà ìsàlẹ̀ inú gan dùn mí. Mo ní menstrual pain tó tún mú mi gbogbo ẹ̀. Ó sọ yẹ fún mi tí mo fi ṣe transfer sí ẹ náà. Ṣé báwo mo ṣáàjì àfihàn lẹ̀ ohun nǹkan tẹ́bi tẹ̀ fẹ́ sọ fún ẹ sìn ni pé kó máa lọ sùn sí kọ́nà yẹn ni èmi máa sùn síbẹ̀ a máa fi pílò a máa fi demarcate ẹ̀ kò yẹ tó bá dẹ̀ lè ní mi tó bá ní mi lára jù máa lọ sùn sí rúùmù mi. A sì lè ṣe náà a lè ṣe a máa lo. kí ni nǹkan tó fẹ́ ṣe wọ́n ọmọkùnrin fi mí sílẹ̀ àbí wàá máa lọ. Mo ti fún ẹ lówó náà. Ọlọ́run abẹ́ gbé bẹ́ẹ̀ o máa lọ wá bó ṣe máa
Wọ́n tó ṣe fún mi ò láìkẹ́. Kí ló dé? Àtijọ́ tó ti ń ṣe mo complain ni. Mo ṣe ò ṣe rí àbí? Yeah. Moyo! Yeah. Moyi! Inú mi. Kí ló ṣe bá mi sọ̀rọ̀? Ìsàlẹ̀ ẹnu kí ló ṣe yín? Ẹyin bẹ̀rẹ̀ sí kí ló ṣe yín náà? Kí ni wọ́n sọ lẹ́nu lọ́mọ tí ò ṣì yọ owó wá ń ta gọ́gọ́ oṣù? Ṣé mi bá mi gbé wọn sókè sí wọn? Jẹ́ kí wọ́n yọ kókó pé ṣe é sọ. Ó yẹ ẹ̀ ní sara yín sókè. Ṣé rí kò tẹ́yìn ní ìlú ṣe fún mi lálẹ́? Kí ló fanú báyìí? Nǹkan tó ṣẹlẹ̀ sí ó lè ṣẹlẹ̀ sí anybody. So mi ò fẹ́ kẹ́ ẹ rò rárá tọ̀. Kí ni mo ṣe sọ fún yín gbà yẹn pé kẹ́ má stress ara yín? Bí àwọn wàhálà tẹ ṣe ìgbọ́n àwọn jẹ́ pé ìyẹn wálẹ̀ tó ṣe wálẹ̀ yẹn. Ṣé wàhálà kan? Ṣé wàhálà? Madam, ìpẹ̀lẹ́. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín nǹkan, gbogbo àwọn tẹ́sítì tí mo ṣe, ó jẹ́ kí n mọ̀ pé kò sí nǹkan kan tó ṣe yín. Ẹ lè lóyún anytime. Tẹ bá súnmọ́ pọ̀ ní lóòrèkóòrè. Ẹ make sure pẹ̀lú àwọn oògùn tá a kọ fún yín déédéé. Ìlera lọ́rọ̀. Dànù. Kí ló ṣe báyìí? Èmi tí mi ò lóyún rárá. Ní oyún rẹ̀, wọ́n jàjà ní oyún. Oyún tún jábọ́ lára mi. Tèmi bá mi. Ibi mo fẹ́ wá mo máa ń lọ báyìí. Mi ò ní contact mi ò lájú ẹsẹ̀. Abolára mi ò lè ní contact tún máa ní contact mi ò mọ bí mo ṣe lè tẹ̀. Ọlọ́run ṣàánú mi ò kí mo fẹ́ ṣe báyìí. Ọlọ́run dákun ṣàánú mi o. Bíbí ni wọ́n bí mi, mo ní láti dọ́lọ́mọ. Àǹtí. Ṣé máa láìkẹ́ bẹ́ ṣe wà yìí? Àǹtí ṣojú iṣẹ́ láìkẹ́. Ó tẹ̀ jẹ́ kí n test ẹ̀rọ kí n tó mọ̀ bí ó dùn àbí kò dùn. Kí ló dé? Ṣáta pọ̀ ni. Kí ló dé? This is too spicy now, for goodness sake. Ordinary noodles ló mọ̀ ọ́ sè. Èmi rò pé kó lè dùn ní àyàn kí n ṣe oore ìjà rẹ̀. Ẹ jẹ́ bẹ́ẹ̀ àbí kí n lọ bomi sí kí n ṣan kúrò kí n bá yín tún gbélé náà ni. Irú kí lélẹ̀ nítorí tọ́ lọ́hùn. Wọ́n ní nǹkan ti dùn jù. Ṣé mọ̀ pé ẹ̀yin lẹ jẹ̀bi? Ó yẹ kẹ́ pè mí pé kí wọ́n bá yín sí ni. Ta ló sọ̀rọ̀ yẹn? Moyo, ìwọ tó fi iyọ̀ tó fi já noodles. Ó lẹ́nu ọ̀rọ̀. Pot calling kettle black. Idiot. Ẹ̀kọ́ tí ẹ wá wúlò fún nǹkan kan nínú ilé yìí. Ìgbà wo ni mi ò ní need housemaid? Yes, housemaid yẹn gangan ló lè ṣe. Kú ní nǹkan ṣe tẹ́lẹ̀. Tí àwọn kankan tó ṣẹlẹ̀. Ó ní woman kan ọ̀rẹ́ mi kan tí máa bá sọ̀rọ̀ lórí street wa tó máa sọ pé àwọn ọmọ òun ti bá bá wọn ríṣẹ́ tí bá wọn pò wọ́n síṣẹ́ ò bóyá kí ló kú lọ sọ fún wọn kí wọ́n bá ṣiṣẹ́ wọ́n bá máa gbá lábá máa gbá tàbá máa faṣọ. Ẹ wo. Mo ní house help ASAP. At least kó tiẹ̀ lè wúlò lọ́jọ́ kan ayé ẹ̀. Kó mú housemaid wá sínú ilé. Favour ẹyọ kan tó máa ṣe fún mi látìgbà tí mo ti mọ̀ ẹ́ gẹ́gẹ́ bí àbúrò mi nìyẹn. Ó kò useless. Mi ìlànà nǹkan tẹ máa ń ṣe. Indomie mo ṣe kalẹ̀ èèyàn mélòó ló mọ oúnjẹ ló mọ Indomie ṣe. Bọ́bí òwò ń tè máa jẹun tán. Ṣé máa gbé omi kaná máa tẹ̀bà? Wọ́n náà ń Ìfẹ́ bàjẹ́ Indomie. Ọ̀dẹ̀. Ẹ̀kún ní tẹ̀sí lọ. Ẹ jẹ́ sórí ibi ìpèdè. Ìjọ ṣe máa dúpọ̀ ní èyí tó wọ̀ mí.
wọ́n sọ pé gbogbo magídé ni mo ti dà sí tán ṣó gbádùn ṣàwọn orí ẹ̀bí orí ẹ̀yẹ yìí. dámi lóhùn bàbá kó má ṣe pẹ́ kó má ṣe jìyà inú ayé láyé ń gbé inú ayé láti láyé àkìrí sóre àkìrí sóre àkìrí sóre. látọ̀dọ̀ Mrs. Adétòkunbọ̀ ni mà. Oh, Mr. Adétòkunbọ̀. bẹ́ẹ̀ ni mà. ẹ̀yin ni Mr. Adétòkunbọ̀ ní pé kẹ́ mú ọmọ ọ̀dọ̀ yẹn wá bí. àìrọ́ èmi gangan ni ọmọ ọ̀dọ̀ tí mo fẹ́ wá ṣiṣẹ́. ẹ̀yin lọ́mọ ọ̀dọ̀. bẹ́ẹ̀ ni. ẹ ṣọ́ o lè ní aṣẹ́wó dẹ̀ ní ká má lè sùn nílé mọ́ pé ká sùn sínú yàrá ká má wọṣọ. irú mi kì í ṣèyàn bẹ́ẹ̀ o mi kì í ṣèyàn bẹ́ẹ̀ rárá. ẹ dẹ̀ ṣọ́ pé ọmọ ọ̀dọ̀ lẹ fẹ́ wá ṣe nǹkan míì ló wà lọ́kàn yín. ẹ wá gbé báàgì wá báàgì nìkan kọ́ ló yẹ kẹ́ gbé wá ìgbà tẹ́ ń bó yẹ kẹ́ di ẹni wá ni sódà ẹ máa wá gbé ní síbí ẹ wá ní lọlé yín mọ́ ẹ fẹ́ wá aṣọ ọmọ ọ̀dọ̀ mi ò gbọ́ rí. ẹ mú wa bá ìtẹ́jọ yahoo boy yìí lẹ́rẹ̀ fẹ́ wá aṣọ ọmọ ọ̀dọ̀. kò síṣẹ́ tí mi lè bá yín ṣe o máa gbálẹ̀ máa dáná máa bá yín sóúnjẹ ìfúgàn máa bá yín fọ pant. Are you okay? ṣó gbọ́dọ̀ ṣá ìwọ máa fọ pàǹtì sáwa ṣíṣe kò jẹun lọ́pọ̀lẹ́ so àǹtí mi náà wàá fọ pàǹtì wọn àbí. nǹkan tí mo sọ kọ́ yẹn nǹkan tí mo sọ ni pé kò síṣẹ́ tẹ́ rán mi tí mi ní ṣe. o lè rí o no wàá rìn síwájú. ẹ jọ̀ọ́ mo ní ìdíṣẹ́ yẹn gan-an ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́. wọ́n ní kò kó ṣì kankan get out. àti ẹ̀ tí ń sùn ó máa ní nǹkan ẹnáwó síwájú. irọ́ ìyẹn ní fẹ́ bá mi nà. babaláwo náà tún wọn wá ó tiẹ̀ dábẹ́ àjẹbìnrin lọ àjẹkùnrin tún dé. ẹ ṣe mà mo promise pé máa ṣiṣẹ́ mi dáadáa ẹ jẹ́ kí wọ́n bá yìí máa. jókòó. ṣe gan ma. kí ló kó orúkọ ẹlẹ́ẹ̀kan yẹn náà. orúkọ mi pọ̀ gan-an ṣùgbọ́n orúkọ tí gbogbo èèyàn máa ń pè mí ní Ifátọ̀míwá mà. Ifátọ̀míwá. bẹ́ẹ̀ ni mà. jẹ́ kí n wo owó ẹ̀yẹn again. ní owó tílẹ̀kẹ̀ wà yẹn. owó lélẹ̀. ìwé náà ń sọ jọ bólú sí ilẹ̀kẹ̀ yìí. ilẹ̀kẹ̀ yìí ó wà unique sí mi gan nǹkan àṣírí dẹ̀ ni. ó wà unique. gan sí mi mà. níbo ló ti rí. ẹ má wọlé má jẹ́ kẹ́rù báyìí mà mo máa ṣiṣẹ́ mi dáadáa ilẹ̀kẹ̀ yìí mi kò lè harm anybody nínú ilé ṣe gbọ́n mà kò ní kankan ṣe pẹ̀lú iṣẹ́ tí mo wá ṣe mí báyìí mà. wo jẹ́ kí n nà tán fún ẹ ṣé bí mo ṣe wà yìí ó ní ìṣòro kan tí mo ní mo wá pàdé èèyàn kan èmi náà dẹ̀ solve ìṣòro yẹn bọ̀ tẹ́lẹ̀tẹ́ni náà fi ilé ayé mi lẹ̀ báyìí ìṣòro yẹn dẹ̀ padà wá ìlẹ̀kẹ̀ yìí ó dẹ̀ wà ní ọwọ́ ẹni tí mò ń sọ yìí exactly. àti ẹ̀ṣẹ̀ rí lẹ̀kẹ̀ tí èmi ń lò yìí eléyìí unique gan ó lè jáwọn fashion ọmọ yẹn wọn ní ẹni ẹ ló mà. mo ṣú ọmọ mọ̀ nǹkan tí mo sọ ẹni náà ó wo white báyìí ó kó lẹ̀kẹ̀ sọ́run yèyé Akirisore. ẹ̀mí yèyé Akirisore. mo ní yèyé Akirisore ó fi cowrie sórí white cowrie ó fi sí forehead wọn. ó fi cowrie sórí. yèyé o Akirisore o aṣọre kiri o ìríjú Elédùmarè yèyé tó sẹni tó lówó lọ́rùn dẹni tó lówó lọ́wọ́ ìṣẹ̀dá mẹ́rìndínlógún táláìmọ̀ kan ń pè lẹ́nìkan ṣoṣo ẹni ńlá tó ń ṣe ohun tó nípọn yèyé o. níbo ni mo ti lè rí wọn. kó o lọ ṣe sí. kò tiẹ̀ yé mi o. a ti bá nǹkan jẹ́ o. ìṣàánú mi. ó sì wo funfun ó sì bá yí àkọ́bí rẹ̀ jẹ́ ọmọ sì sàn lọ bá wọn. ìdílé bá mi. àti jẹ́ tí mo ní kọ́ ọmọ jẹ ní gbogbo ọjọ́ àbámẹ́ta tó jẹ́ ni. mo try láti jẹ in fact mo mú àwọn àbúrò mi lọ kó lọ wá ẹyẹ yẹn wọn rí ẹyẹ ni. sọ mo pé n tó ṣe yóò ti ṣokùnfà kọ́mọ kejì gan mọ̀ wáyé mọ́ báyìí. kò lè wáyé mi. ọmọ wọn ò lè wáyé. ẹ ṣàánú mi. mo sọ fún ọ pé èmi mo ń sọ̀rọ̀ káàkiri mo sì kórè mi tọ̀ wá ó sì fọwọ́ ara rẹ̀ ó fi gbọ̀n dànù. ẹjọ́ kò ṣẹjọ́ mi ẹjọ́ nítorí Ọlọ́run. o ò lè bímọ mọ́. ẹ ṣàánú mi ẹ ṣàánú mi. tí mo ti gbogbo ibi tí mo wà tí mo fi bẹ́ẹ̀ lẹ̀ tí mo wá bá ọ tí mo sì sí ọ lóore tí mo jẹ́ ọmọ pé mi l'Akirisore ó sì bá yí ara rẹ jẹ́. kọ́tà ti ṣe o tí mo lè ṣe sí o. ṣàánú mi ṣàánú mi. yèyé ẹ sì já gbìyànjú ká mú ọlọ́dọ̀ ibà Akirisore. ibà Akirisore lọ sí pé báwọn ọ̀nà wọn ti dì tí ẹ bá ṣe ohun tó fi pé èmi gan padà ní ọ̀nà mi ti jìn gan ohun tó lò ní kò ṣeéṣe o
Yèyé jọ ẹjẹ̀bù rẹ̀. Ọmọjọ́lá o. Inú ayé láyé ń gbé, inú ayé láti báyé. Akirisore, 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 akirisore. Ṣèbélédùmarè lọ́ba tó ń ṣọmọ. Ṣèbélédùmarè lọ́ba tó ń ṣọmọ. Ọba tó ṣe ti táyé, á padà ṣe ti kẹ́hìndé onírọ̀rùn bó bá yá. Ọmọ lè rí ayé. Àbọ̀dọ̀ bàbá Kirisore lẹ̀ lọ. Bẹ́ẹ̀ni ibẹ̀ náà lèmi náà ti kúrò. Ṣé ẹ̀rọ Ọlọ́run tó ṣe tèmi yóò ṣe tìyín náà? Ṣé ẹ rí ojú ọmọ mi ó fọ́ pátápátá tí ò tiẹ̀ rí náà ni? Àbẹ́ ìwà wojú orí náà àbọ̀ orí náà. Ọlọ́run dákun ṣàánú mi o. Ọlọ́run dákun ṣàánú mi o. Bíbí ni wọ́n bí mi, mo ní láti dọ́lọ́mọ. Ìwọlé ẹ máa fi wọlé. Èèwọ̀. Ọmọ Akirisore ìwọ nìkan ló lè wọlé. Arábìnrin tó mú wá yìí ò lè wọlé. N tó bá wá gan-an bóyá ni ó ṣeé ṣe. Ìbà Kirisore, ẹ jọ̀ọ́ jẹ́ kó wọlé, ẹ jọ̀ọ́ ọ̀gá mi ni wọ́n. Yèyé Akirisore, àwọn náà ni wọ́n fi ọ̀nà wá pé ibi la máa tọ́ fún wọn láti jẹ́ kí ọ̀rọ̀ wọn kó dayọ̀. Bínú sí i. Yèyé Akirisore gbìyànjú lórí ọ̀rọ̀ rẹ̀. Ó fi àìmọ̀kànmọ̀kàn ó fi rẹ́ fi balẹ̀ ayé ara rẹ̀ jẹ́. Tó bá fi wọlé báyìí, á dàbí bàtà jẹ́wọ́ níbí ni. Àfi ká ṣètùtù. Wọ́n làwọn máa ṣe, a máa ṣe, wọ́n làwọn máa ṣe. Ẹ̀jẹ̀ àgò kò gbọ́dọ̀ lè ní sọ́tọ̀. Dúdú má bọ̀ ní dúró báyìí. Súnmọ́ mi. Farabalẹ̀ súnmọ́yìn kí ni sọmọbìnrin yìí àní ò súnmọ́yìn. Ọlọ́gbàwé ayé o ọlọ́gbàwé ọ̀rọ̀ ìbẹ̀yìn ìyá mi àgbààgbà tí sọ bùtùbùtù mọ́wọ́ ẹ̀yà ara ní mọ yá èrò ní mọ sàn agagara mọ̀rún ìbẹ̀yìn ìyá mi àgbààgbà ẹ̀yìn tẹ́ wọlé láìsílẹ̀ kò títí ìbìrí oníbòsí òru ti pàtí ẹlẹ̀ ẹ̀yìn ìyá mi àjẹ́ o mo pè yín o ọmọ yín la mú wá o a fẹ́ mú wọlé ẹ dákun ẹ má jẹ́ òun o ìsúkísúkì òun náà má bẹ̀ báyìí ẹ̀yìn rẹ báyìí kọ̀yìn báyìí ẹ̀yìn báyìí ọ̀rọ̀ rà bẹ̀rẹ̀ ní o. Ẹ̀rí wọn dé ẹ lọ́yọ̀ ọ̀yà ẹ̀ máa bọ̀ ẹ̀yin ọmọ awé ẹ̀ máa bọ̀ ìwọ dúró tẹrun kẹsàn-án rẹ̀. Àgọ́ ó lé ìmọ̀ kágò ajá ò ní sanwó bodè kò tó wọlé àgọ́ ẹ̀yin ìyá mi àgbà tí ń ṣe bùtùbùtù mọ́wọ́. Mo fò tún mi múre mo fò sí mi múre ire lójú ewé rí ire nìkan jẹ́ tèmi o ele ìmọ̀kágò o ele ìmọ̀kágò o ẹ mọ̀jà náà dí mọ́ mi o ọ̀nà kì í dí mọ́ láfẹ̀rẹ̀ ẹ lànà ẹ̀yin tẹ́ ẹ lànà gòóró débi ẹsẹ̀ tọ̀ ẹ lànà fún mi lónìí o ẹ lànà owó ẹ lànà ọmọ ẹ lànà àìkúbálẹ̀ ọ̀rọ̀ èyí tí mo wá ṣe lónìí kọ́ mọ́ hun mí ìsúkísúkì hun ná ẹ dẹ́kun ẹ dá lóhùn o ẹ jẹ́ bí oníṣẹ́ náà ẹ má jẹ́ bí oníṣẹ́ oòrùn torí tí iná bá ṣoṣo àrí jẹ́ bóòrùn bá ṣoṣo àtúnú ìyá mi o ìyá mi mo kúlẹ̀ mọ́ pàgọ́ ọmọ mo bá búbú ìyá mi aráyé rọrùn ìwọ ló gbórí ilé
tó ríta tó rílé ìwà ni gúnugún tó bà lóòlè ojú rẹ̀ tó lé ojú rẹ̀ tó de ìbà rẹ̀ lónìí o mẹ́jọ ohun mi ò yá mi kò kúlẹ̀ àwọn pàgbọ́n mi mọ́. ayé dákẹ́ ayé lọ kánrin kẹsẹ̀ lékèlékè ẹsẹ̀ yẹ ayé olùmọ̀nà ẹsẹ̀ yóò kù ẹ dákun ẹ̀yìn yóò kù kí wọ́n fi lé mi ṣe pàdé òfin lẹ́lẹ́ nílé àwọn. ìyá mi o ẹ la etí inú yín ká ẹ mọ́ gbóhùn ẹnu mi. kọ́rọ̀ mi ó kẹ́yìn gbọ̀ngbọ̀ngbọ̀n ìyá mi ti láti wọ́n ti wá kíyà mi. Good afternoon, ma. ṣé ọ̀yọ́ nǹkan ń ṣe ọ́ ni good afternoon bó bójú mi o kò sédè tán ìyá mi ò gbọ́ wọ́n gbé ìbò wọ́n gbọ́ gàmbàrí wọ́n gbọ́ ìbò wọ́n gbọ́ yín ní. àmọ́ èdè tí ń máa jẹ́ kí iṣẹ́ ó yá ó ní èdè tí ẹni tó gbéṣẹ́ wá gangan bá ń sọ. èdè wo ló ń sọ? Yorùbá ni mí ọmọ Yorùbá ni mí. ọmọ Yorùbá ni ọ́ ló ń sọ good afternoon yẹ kí ìyá mi Yorùbá. Ẹ̀mẹ́ka sàn máa o ẹ kú tọ́jú mi. Ọládùn ni ọmọ Olúbankẹ́. ìyá mi mọ̀ ọ́. káàbọ̀ sílé awo o ti di ọmọ awo o ti di ọmọ akirisore káàbọ̀. ìyá mi kí lọmọbìnrin ìbá wa gan kí ni ìṣubú rẹ̀ tán tọ́ àwa fún. ọmọ ni. ìyá jánà ọmọ mi wá ìyá jánà. tí wọ́n fẹ́ bímọ láyé. ìyá mi o ṣé yóò bí. yóò bímọ. ìyá mi ló bímọ o. ọmọ fẹ́ràn rẹ o tẹ́wọ́ rẹ̀ síwájú Ibrahim bí pọ́mọ ló gbé dání ẹ̀yà gbọ́mọdé àmbótórìbótó mọ̀ gbọ́mọdé àmbótórìbótó ó yá pọ̀n sẹ́yìn rẹ̀ pọ̀n sẹ́yìn ọmọ lọ́pọ̀ wá. tí gbogbo ohun tó ṣe yìí ó fi wá jẹ́ ṣíṣe gangan tí ó lọ́mọ láyé lóòótọ́ tí ó fọwọ́ rẹ̀ gbé tí ó sì gbé pọ̀n kí ni ó ṣe. omi tí a gbè lágbede méjì ayé òun ọ̀run. gbàgbé fún. bẹ́ẹ̀ ni. ìyá mi ìyá mi mọ̀ fẹ́ràn rẹ o. ìyá mi mọ̀ pé bí ẹ ṣe lọ́mọ wá omi òun wá kọ̀ dẹrùn tó bá sì ti dé inú ke là máa ń rọ́ sí. ẹyọ kan tó kù èèyàn kan tí ó ṣe gómìnà la fẹ́ lò fún. nígbà ìyá mi wá ní wá kí wọ́n fún ọba ìkíláàbà ṣe ọ̀dà ojú ní lójú sàmì. táwọn ìyá mi ọba fẹ́ràn rẹ ni wọ́n lè pé kọ́ ọ lọ sí agbede méjì ayé òun òun kọ́ ọ lọ wá wá. ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. tọ́ba sì wá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣègùn àtàwọn ọdẹ ló kò dání. sọ rínú ke kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀. kò sí nǹkan kan bẹ́ẹ̀ ẹ ṣàánú mi ní orí nǹkan kan bẹ́ẹ̀. omi tí a bù lódò tó wà ní agbede méjì ayé òun lọ́wọ́ àmì àgbè. ọmọ bó ti fòmí tó bá délé lóru òní láàrin aago méjìlá òru ságo kan ó mú díẹ̀ mú mi díẹ̀ tí ó ní o díẹ̀ sọ̀dí fún ọ má mú ju ìdérí kínní bíi mẹ́ta lọ́hùn tó bá lọ pọ̀ púpọ̀ ṣágbára rẹ̀ ká kó bíbí ìbejìlá díẹ̀ ni ó mú o tó bá mu díẹ̀ bí ìbẹ́ta bí ìbejì ló bì tó bá ilé mú púpọ̀ àtọlẹ̀dọ́lẹ̀ ń tà dánú. ẹ̀lọ́ o ṣeun ìyá mi ẹ ṣé o dúpẹ́ lọ́yún ẹ ṣé ìyá mi ẹ ṣé mi mo dúpẹ́ ẹ̀lọ́ yóò dáa fún ọ. dá mi lóhùn bàbá kó má ṣe pẹ́ kó má ṣe jìnnà inú ayé láyé ń gbé inú ayé láti báyé
Akirisore, 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 akirisore. Inú òkùnkùn ayé mo àì, bá mi tàn mọ́lẹ̀ sí o, bá mi tàn mọ́lẹ̀ sí o. Kí ló ń ṣẹlẹ̀ gangan mi ò mọ̀. Kí ló ń ṣẹlẹ̀ sí mi mi ò mọ̀ o. Ládùn ní nǹkan tí bàjẹ́ mọ́lá ike bí àwọ̀ tàtà gbé fún ọkọ̀ òpin lọ ní omi agbede méjì ayé òun ọ̀run ti ń lẹ̀. Ebi ló ló dẹ̀ jẹ́ mọ́ ṣánú mi àwọn àjẹ́ ní ẹ̀ṣẹ̀. Tó bá jẹ́ pé àwọn àjẹ́ kéékèèké agbára wọn ká àjẹ́ Adó, àjẹ́ Ọ̀tà, àjẹ́ Tápà, àjẹ́ Kòtónú gbogbo ọ̀nà dáríjọpọ̀ kìí ṣe àjẹ́ kan kìí ṣe méje kìí ṣe mẹ́sàn-án kódà kìí ṣe mẹ́rìndínlógún àwọn àgbáríjọpọ̀ àwọn àjẹ́ ọ̀kànlénírínwó 401 ní wálé rẹ̀ lónìí àwọn ní ọ̀ṣọ́ mi dẹ̀jẹ̀ mọ́ ọ lọ ibi ọ̀rọ̀ wa bàjẹ́ dé yìí ó bàjẹ́ gan ni àfi kábọ̀ pa gbogbo àwọn àjẹ́ 401. Bá mi pa wọ́n. Ẹ bá mi pa wọ́n lé, ẹ bá mi pa gbogbo wọn. Àjẹ́ náà ló wá mú kékeré bẹ́ẹ̀. Àjẹ́ kan lásán ṣòro ó pa èèyàn pàjẹ́ 401. Kìí ṣàjẹ́ ibì kan, àjẹ́ Èkó, àjẹ́ Ìbàdàn. Àwọn olórí ẹlẹ́yẹ káàkiri ní gbáríjọ. Èmi ò mẹ́tọ́ ṣe tọrọ fún rí báyìí o. Ṣé o wá rí n tó burú jù? Ní pé tí àwọn àjẹ́ yìí tí gbogbo wọn ọba kú tán kó tó dijọ́ mẹ́sàn-án lónìí tó bá ṣẹ́kù ọ̀kan ṣoṣo póró báyìí àjẹ́ ò ní ọ̀pá o. Ẹjọ́ má pa mí ẹjọ́. Wàhálà tí ń bẹ ńlẹ̀ báyìí kì í ṣe tọlọ́mọ nìkan o tẹ̀mí rẹ ti ń bẹ ń bẹ o. Èmi ò lè dájẹ́ pa agbára mélòó lèmi náà ní mélòó lára mi débi àmì léèrè. Ìyá mi ò sá ń làṣà tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ etí inú lẹ́jọ́ lò. Ìyá mi ò sá ń làṣà aráyé rọrùn ògbẹ́ ìkùlé mọ iye odù tó wù ní ọpọ́n fá ọmọ tẹ́ ẹ ní agbómi fún omi tá a gbé fún àwọn àjẹ́ ti bàjẹ́ mọ́ lọ́wọ́ wọ́n ti kì ìyá àgbébáró wọ́n kì ìyá àlùkòkò sùn wọ́n ti bínú lékelèké wọ́n kì ìyá ẹ̀bẹ̀ fún un ayé ti mu tí eru o wọ́n ti fa tábà yẹ pẹ̀ bóò láyé ṣe yanjú ọ̀rọ̀ rẹ̀. Ètùtù lọ̀rọ̀ rẹ̀ gbà ẹṣin dúdú méje ẹṣin funfun méje àgùntàn 21 ẹdìyẹ 21 ẹyẹ odídẹrẹ́ 21 ẹyẹ àlùkò 21 ẹyẹ agbe 21 pẹ́pẹ́yẹ 21. Ṣé kò sí ma? Kọ̀ọ̀kan wà ló ṣe mí kàyéfì. Kí ni ẹ máa? Ní gbogbo ìgbà tá a bá lọ sí odò yìí, mo máa ń rí àwọn obìnrin méjì kan tó máa ń kúnlẹ̀ tó pé àwọn ló máa ń sọ nǹkan tá a máa ṣe fún wa. Báwo ni tí wọ́n ṣe jẹ́ ní? Àǹtí, ẹ má wádìí ayé. Ẹ má wádìí ayé rárá. Ṣé rí àwọn ọmọbìnrin méjì wọ́n ti di òrìṣà wọn? Òrìṣà yálòdì là ń pè wọ́n. Ẹ má wo owó ò tó ọmọ. Ṣé rí owó yẹn ẹ kó fún wọn? Wọ́n bá yín gẹ̀ẹ́tì gbogbo nǹkan tí wọ́n ní pé kí ẹ wá yẹn. Ládùn ní kò fẹ́ kí n bá ẹ̀ ta ilé torí kó ló fẹ́ ṣe business. Why? Ẹ̀gbọ́n mi, mo ní 15 million naira láti ṣe business yìí. Tí n bá lè rí business yìí ṣe, 100% gain ló wà lórí ẹ̀. Nítorí mi fẹ́ ta lé yìí. 15 million there but ó lè raise the ẹ̀kọ́ many other place ju pé kò jẹ́ ká lọ ta lé yìí lọ́dà. Mo mọ̀ bọ́ ẹ mọ̀ mo ní a lot of investment níta. Àwọn owó yẹn ò dẹ̀ tí return ni mo ṣe ní kí n ta ilé kí n fi ṣe business tí mo fẹ́ ṣe yìí. Within a week or two, mo fẹ́ kí ẹ bá mi ṣe ní kíákíá. Mo ní ìdòwò yẹn urgently. It's not what is kò ta lé náà. Gba olóyè ṣe ra. Ọ̀rọ̀ ń yé mi.
mo ní a lot of investment níta kò dẹ̀ tí ì sí returns ẹ má worry ṣé bí mi mo rà Ọlọ́run á ṣe máa rà mí ẹ má worry ẹ bá mi tètè rí ta ìjọ. àwọn tó sọ yẹn ó lé sí àìmí ní ọkọ ló rà àìmí náà nílé mi ní èlé jogún ẹ àwọn kan protect ẹ náà ni. ok òwò náà mọ ìdílé yẹn wọ ọjà ló fẹ́ lówó láàrin 2 weeks tó bá dípọ́ bẹ́ẹ̀ sí ní fẹ́ ọlọ́ọ̀nàkùnà kọ́ ní pé tó pa ní ìdí owó nǹkan tọ́lọ́ bá lọ́ọ̀nàkùnà kọ́ ká wá tàǹtà kùtà. ẹ wò ẹ̀gbọ́n mi lẹ́yìn náà bá mi tíìs ẹ wo eré àti ilé yẹn wà kò possible kéèyàn kọ́kọ́ lọ́ọ̀nàkùnà àmọ́ gẹ́ọ̀ tó bá wa rà yẹn gangan la máa pè gbogbo àfẹ́ta agent ẹ̀ gẹ́ọ̀ yẹn ṣe bẹ́ẹ̀ ní nọ́mbẹ̀ ẹ bá mi pè. àmọ́ àwọn ò lè ṣe wá lárúgbọ́n nǹkan wáyé rẹ̀. nǹkan tẹ́yẹ bá jẹ lẹ́yẹ máa gbé fò tí ń gbé ní sàmúnilé ẹ má wàá máa rà míì ẹ má wọrí ipa yẹn ẹ bá mi pè. irú ṣe mọ́tò mi lálẹ́ ìgbà yìí àbí irú kí lélẹ̀ níbo ni mọ́tò yìí ṣe máa disappoint me ní táìmù níta ni mo fẹ́ pè nítorí Ọlọ́run. Tani níbo lẹ ti wá. Ọládùn ni ayé tí ń sí ọ ó lè gbà bóyá lọ́rọ̀ ayé rẹ lè lójútùú ọ̀rọ̀ rẹ ò lè lójútùú ní kọ́kọ́ o kódà bí ọ̀rọ̀ gbẹ́jọ́ yìí ẹ̀mí rẹ̀ ó lọ sí ni. ẹ̀mí rẹ̀ nìkan kan ni yóò lọ gbogbo àwọn tó súnmọ́ lẹ̀mí wọn ó lọ sí. bàbá mi ṣe lálàyé nìyẹn. bó ṣe lánàá. bẹ́ẹ̀ ni. nǹkan ti ṣẹlẹ̀ níjú àgbọ̀n lẹ́nu iná bá jó lóko mọ̀jàlá sófòfó ńlẹ̀ ìwọ kàn lálàá ni ìjà tí mo jà kílẹ̀ tó mọ́ lóru òní kékeré kọ́ àwọn àjẹ́ 401 wọ́n wá pe àwọn míì 1000 káàkiri àgbàlá yìí ìkàn wá báyìí ó gbé mi ń pa gbogbo ilé mi ìbáyìí ni wọ́n fẹ́ gbà lọ́rùn wọ́n wá ń gba àwọ̀ wọ̀ wọ́n gba àwọ̀ oríṣiríṣi ńgbà míì gan ká ló fojú balẹ̀ dáadáa náà àlá rẹ̀ ó lè rí ìyá tó bí ọlọ́mọ láàrin wọn kò mí ìnìpọ̀ wà ń bẹ́ o ìkàn wá ló gbé mi nígbàjú ọgbà mi ń pa ó dì mí lẹ́kẹ̀sẹ̀ mo ní ẹ̀yìn kẹ́ẹ̀kọ́ wọn 1000 kẹ́ẹ̀pẹ́ 10,000 agbára mi ọ̀ka yín wọ́n ọ̀rọ̀ ti burú gan àjẹun wọ́n yarí wọ́n fẹ́ fa wàhálà gidi lọ́tẹ̀ ìbáyìí ní tí ọlọ́run fẹ́ gbà wàhálà tí wọ́n fẹ́ bọ̀ pò kékeré kọ́ sọ níyà láyé ò níyà láyé bàbá ńkọ́ ọlẹ́gbọ̀n ọlábùrò. mo ní lẹ́yìn àbúrò mo náà máa bọ̀. wọ́n ní gbogbo wọn ni wọ́n. ẹ ṣàánú mi ẹ ṣàánú mi. èmi kọ́ ẹ ṣàánú mi. èmi kọ́ ọlọ́run ọba ni ó ṣàánú rẹ̀ á ṣe bọ̀ ni o. màá ṣe. yóò wọ́n ju ti tẹ́lẹ̀ lọ. màá ṣe. bèbí ìyá mi léèrè. ẹ̀gbọ́n mi báwo fa ilẹ̀ tí mo ní kẹ́ bá mi tà yẹn náà ẹ bá mi rí lẹ́yìn ta ẹ tà náà. ọ̀làdùn ni o láì tí ẹ kó gbọ́n kan tí mo sọ mi ò bá ẹ ta ní sórí àtìkálẹ̀ ẹ lórí fídíò
kò sí ẹ tó máa gbẹ́ pé nǹkan 15 million fẹ́ ta létí ilẹ̀ tó níra ní kíákíá àwọn tí mo sọ fún ẹ ní pé irú business wo ló tún fẹ́ ṣe tó tún fẹ́ ta lẹ̀ 15 million ní 8 million naira ìgbà wo ló yẹ ta lé. ẹ̀gbọ́n mi ẹjọ́ torí tó lọ́hùn mi ò láìdẹ́ ṣe question mi ṣé bí mo nílẹ̀ mi ṣé bí mo rà mi ò láìkẹ́ o ó ní kẹ́ bá mi ta nǹkan tí kò bá wà urgent mi ò ní máa sọ fún mi pé kẹ́ bá mi ta náà o ẹ bá mi tètè ta 8 million naira cash ni mo fẹ́ o mi ò fẹ́ bank draft cash ni mo fẹ́ ẹjọ́ torí tó lọ́hùn tètè bá mi rí ta ẹjọ́ ìgbà wo ṣé ẹ máa pẹ́ tó máa ta ni àbí ṣé mo lè rí owó yẹn gbà lọ́la àbí even lálẹ́ yìí cash báwo mo ṣe fẹ́ rí gbà ẹ wò 20 million gan ni mo need but màá sort fún yòókù tẹ bá ti bá mi rí yẹn kà ní 8 million 12 million yẹn kò ń ṣe problem màá sort fún yòókù. 8 million gangan ló ní fún business yẹn jẹ tó ti bá ta ní 15 million ní 8 million wàá tún lọ wá 12 million kún. ẹ̀gbọ́n mi ò like nǹkan tẹ́ ń ṣe yìí o mi ò like ẹ o mo dẹ̀ mọ̀ nǹkan tí mo ṣe tó gbogbo wa náà ni o ẹ mọ̀ kí mi ò lazy mo wà very hard working ẹ má worry everything will be in place ẹ tètè bá mi rílẹ̀ ìta ṣé ó máa dá kí n gbé lọ fẹ́ lómi kó bá mi ta ni ẹ tètè bá mi rí ta ẹ jọ so ṣé alẹ́ yìí ni máa rówó yẹn gbà bá àárẹ̀ ọ̀la. ẹ̀gbọ́n mi expression tó wà lójú yìí kò jẹ́ ní tó fẹ́ bá mi talẹ̀ o expression yìí kò jẹ́ ní tó fẹ́ bá mi talẹ̀ o ẹ promise pé máa bá mi ta. ìjọba bínú ẹni tó bá fẹ́ báyọ̀ talẹ̀ báwo ni expression ṣe máa rí o. ẹ máa sọ máa bẹ́ẹ̀ ta. máa bẹ́ẹ̀ ta. ẹ ṣe ta ẹ kí n tètè máa lọ. Ṣèbélédùmarè lọ̀rọ̀ mi ẹ́ ọmọ ni ọmọ ni ọmọ ni ọmọ ni ọmọ ni ọmọ ni ó ààyè yá ọ̀rọ̀ ọmọ lè púpọ̀ ju kò kéré ọ̀rọ̀ ọmọ lè púpọ̀ ju kò kéré. ọlọ́pàá tó ń lé ní kò tiẹ̀ wọṣọ rárá kí ni ká ti gbé yóò ààyè ọlọ́run dákun ṣàánú yóò ọlọ́run dákun ṣàánú yóò. ẹ̀sùn tẹ́ fi kàn wá yẹn bó ṣe rí nìyẹn ìyàwó mi rẹ̀ iṣẹ́ tá a fi ń jẹun tá a fi ń bọ̀ wọ̀ nìyẹn. ẹ̀yin náà ṣàwọn pé ẹ mọ bí ìlú ṣe rí ẹ̀yin ọlọ́pàá náà mọ̀ ọmọ bọ̀rí gbọ́dọ̀ survive ẹ ti understand torí ẹ̀ láti ṣe nǹkan táwọn ń ṣe bọ́tẹ́ mọ̀ kan ẹ̀yin subordinate àtàwà méjì kó wà láàrin àwọn mẹ́rẹ̀ẹ̀rin kan kẹ́tì ẹ̀bẹ́ mi mú fún mi aṣọwọ́ sí gbogbo àbẹ̀ àbẹ̀. Kò sí problem ṣe rí èmi náà rí pọ́nmọlúàbí ní mo lè rẹ́dí àti cooperate pẹ̀lú ẹ máa wọlé máa help yẹn out ṣe ti gbọ́ ṣe bẹ́ẹ̀ máa ṣọwọ́ sí mi àbí but before that mo fẹ́ bẹ̀rẹ̀ àwọn questions kan lọ́wọ́ yẹn báwo lẹ ṣe ṣe tó fi jẹ́ pé ẹ gbómi fún yàn ó dẹ̀ délé omi di ẹ̀jẹ̀ báwo lẹ ṣe ṣe. ẹ wo ọgá ọlọ́pàá ti gbogbo yẹn lẹ́nu àwọn ìjẹ tó wà níbi iṣẹ́ tàwa nìyẹn máa wà bèrè gbogbo ẹ̀ kí lẹ́yìn fẹ́ fèrè sí ẹ̀yìn fáwọn fóònù ká ṣòro sí ṣe rí èyí tẹ béèrè yẹn idán tó kéré gan ni
iṣẹ́ insider rẹ̀ báwa ṣe gbómi fún tó gbómi délé. Okay, so let me get this straight. Yes, inside our one bed to online ship will go around. So, okay, so what I want to know now is how is the shit to J and no, what she want near our Lakala, our Lati follow my legs, we are lying something. Explain that to me. Say, mistakes here. Àti ń bomi lọ aláwọn èèyàn bí ohun tí tájọ ń ṣiṣẹ́ yes àwọn tó ń rí lè mọ nǹkan tó yẹ ẹ̀gbọ́n mo mọ iṣẹ́ yín dáadáa o 48,000 naira ó ṣẹ̀ṣẹ̀ di 48,000 naira ni owó inspector 38 ní tẹ́lẹ̀ báwo lè ṣe fẹ́ survive pẹ̀lú orí rẹ̀ bẹ́ẹ̀ mi ṣe wà láìkó mi wọ́n lè ṣe 20 million naira fún mi láìkó mi ẹ̀mọ nǹkan ṣé rí gbogbo àwọn nǹkan tẹ́ ń béèrè tá a bá ṣe nǹkan tá a máa ṣe tán tá a bá wọ bá tá a bí happy àtúnjà yín bọ́ ilé tí ọ̀hún béèrè àbámúdá ni. There was a time tí mo ní problem kékeré kan ìpọ́njú yẹn pọ̀ débi pé gbogbo nǹkan le kòkòkòkò fún mi gan gbogbo wa la dẹ̀ mọ̀ bí Nàìjíríà ṣe rí nsìn ṣàdédé ni mo rí wọn tí tọ́tọ̀ mi wá tán ní pé kájọ ṣe díò kan ìgbà tí mo dẹ̀ wá wo díò yẹn mo rí pé percentage tó wà ń bẹ̀ ó pọ̀ díẹ̀ torí ẹ̀ ni mo ṣe gbà sí wọn lẹ́nu. ó mọ̀ pé ó gbà sí wọn lẹ́nu láti jọ collide pọ̀ láti gba obìnrin táwọn sọ̀rọ̀ ìyá mi. Now, nǹkan tí wọ́n rú èmi lójú rẹ̀ ní ẹ̀sìn ni pé ìwọ náà ló sọ pé ò parọ́ fún wọn pé olóyún mẹ́wàá olóyún. Dá mi lóhùn. Bẹ́ẹ̀ ni. Now, question for the beginning of pé ẹni tí ó lè wà ní báwo ló ṣe wá sí tó jẹ́ ọ̀hún pàjẹ́mọ́ lára òun á rẹ̀ jẹ́. Explain that to us, please. Èmi náà ni mo fún ní injection tó fi ń bleed. So a lè dàbí pé bóyá oyún ti bàjẹ́ lára ẹ̀. lọ́nà kò fún yàn lábẹ́rẹ́ kó máa bleed kó tí ẹ bẹ̀rù kó lè bà nǹkan jẹ́ lálẹ́ ìkànnì ẹ̀ irú ẹ̀yìn dókítà tó lè máa bá dókítà lókùn lórúkọ jẹ́ ni. Exactly. Ọlọ́run ó dẹ̀ ṣe wà ní bàbá mi ṣe kó fojú balẹ̀ ẹjọ́. mo yí ṣòrí ẹ má wọrí gbogbo ẹrù nǹkan ogbẹ̀ la máa yanjú ṣe ti gbọ́ ẹ̀sìn ẹ má bẹ̀rù ṣe wá kù. ẹ̀yin náà ti débi very good mo adúró ti ní ẹ ti débi báyìí ẹ̀gbọ́n mi kí ló ṣẹlẹ̀ mo really wà interested nínú kéèsì agbọ́dọ̀ bá òun nìyẹn ni o ẹ sọ fún ọ́fíìsà yín kó lọ mú ẹni náà wà fún mi kó tó bá dé ìbàyẹn ó máa jẹ́wọ́ àbí kí lẹ fi. lọ́nà kí ló máa ń ṣe ẹ gan-an òun farabalẹ̀ o bó ṣe ń ṣe gọ̀rọ̀gọ̀rọ̀ tó fi gbá ẹ̀ náà nìyẹn what's the problem? ṣé òun ló máa kọ́ mi iṣẹ́ mi ni. ẹ̀gbọ́n mi ẹ má bínú ẹni kọ́ lọ pẹ́ ni náà wà. anyways mo yọ ẹ gbọ́ oyin sórí tébù ẹ gbé sórí tébù. wọ́n ṣàlàyé fún ẹ ṣàlàyé fún. See my auntie, my beautiful auntie, yes so. My sexy auntie. Sister is here, keep your money. Keep your beauty, papa. Ìyá olówó. Mo fún tí ẹ wá tún lò. Owó bá tún mi ṣe. Màmá ọlọ́run bá. Mo gbádùn yín àǹtí mi. Àgbébọ́dì àǹtí. Èyí tẹ̀ ń sàmì láàárọ̀. Ṣé kò sí? Àǹtí mi ayé yẹn á máa dà. Ẹ
ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ó ní bọ̀bọ̀ akọ̀tẹ́lẹ̀ gborí wọlé tó ní ká wá kó òun akọ̀ pé ká wá yọ̀ sí lọ́rùn yìí lò ó lè jẹ́ nǹkan pé báwọn àbúrò yìí wá. ìyẹn túmọ̀ sí pé àǹtí mi happy weekend ma. Ọlọ́run abẹ́làtọ̀. Ok, bí èlò lẹ́wọ̀n ń rò. ṣẹ̀mọ̀ bẹ́yìn ṣe jẹ́ màmá olówó tẹ̀lé jẹ́gbò tiwa tẹ bá ju 100k sílẹ̀ fáwọn àgbọ̀ jù. ó sick. mo yọ ó sick tó tọ̀ like seriously mo rò àǹtí mi ò dẹ̀ rí dínkù wọn mo rò bóyá bíi 200 upward you know. ẹ má bínú màmí mi ò rí dínkù yín kàn ó fẹ́ ká bá yín manage owó yín ó dà parí ò yá. ìyẹn tún fẹ́ mi. ẹ gbádùn. ok ó dàbí pé iye tá à ń bí yẹn ti pọ̀ jù bí a kà nílò ẹ̀sìn etí ẹ mọ̀. etí ẹ náà tẹ̀ tún gara dé ẹ wo ẹ fún 150 wàásù máa tó a máa manage. a ní mi ò ní. mo ní kò sẹ́bi 20 kẹ́tẹ̀ fún 20 kẹ́tẹ̀ fi wọ 35 you know. láti 200 dé 20,000 ó dà pé orí yín ò pè mo ní mi ò lówó. wá yọ sí lọ́rùn nítorí ká fẹsẹ̀ rìn lọ ni. abẹ́wọ̀ táksì báyà lè ṣe bí gẹ̀ẹ́ta bá dé bẹ̀. torí àmọ̀ye lówó ló jẹ́ sẹ́ẹ̀kì lóko owó ló rọrùn kàsókò owó ni this owó ni that owó iná màmá ní kókó owó tó jábọ́ ni mò ń kó kówó pé màmá ní kókó owó ló jẹ́ káàbúrò sọ fẹ́ gbọ́n gbọ́dà pé ẹ ti ní ṣókò owó ló sọ mọ́ pásítọ̀. àǹtí ẹ̀yin dájú gan ni o irú rubbish wo nìyẹn ṣé nípa tí ń respect wọn àdẹ̀bẹ̀ wọn tó tó ìyá afọlọ́run wà náà bí wọn dá wa lóhùn nonsense wo nìyẹn. nǹkan tó dùn mí tó eléyìí tó yẹ kó tún dé látàárọ̀ kó tún dáyàn dúró síbí. ẹjọ́ má bínú tó bá dé ìsìn assurance wo la ní pé ó máa rówó fún wa kúrò níbí báyìí. tó bá fún wa lówó wàhálà ti ṣẹlẹ̀ nìyẹn. ibi àti sùn àdán báwo ni wọ́n máa ṣe stingy tó yẹ ojú ẹni mò ń tì ó èmi máa plan fún wọn gangan ni máa plan fún wọn máa ní kó gba owó ní ọwọ́ wọn na wetin I fit do now I dey tell you. ẹni yìí àjọ ń sùn àjọ ń jí ni ẹ̀gbọ́n tàwa ni ó lówó bọ̀ ó láhùn. àwọn yẹn ló bá yé ẹ̀jẹ̀ bọ̀ tó bá sọ pé èèyàn ní owó ṣì kẹ́mù ní. concept lẹ fún mi concept yìí lára máa develop la máa kọ story lé lórí tí mi ń sọ lọ tí mi ní aláwọ̀ director a ní producer tí bá gbé script lọ́dọ̀ wọn wọ́n á béèrè lọ́wọ́ mi pé ṣẹ́ni iṣẹ́ ó ní doctor tó ń lò bí personal doctor. wọ́n ní. a ní. wọ́n ní ṣé o pé a lè mẹ́ni ẹ wọnú fíìmù yìí. ṣẹ́rí ọkọ ìyẹn ló simple jù nǹkan tó wà nílẹ̀. very very sorry. bóyá lẹ mọ graffiti kan tẹ̀sí sá iṣẹ́ èṣù. dúní easy dúní stand up dìde jókòó no filẹ̀. Akiri ṣore, akiri ṣore, akiri ṣore, akiri.